ọ̀rẹ́ mi dákun èkó lélẹ́yìí tẹ́ tó ń gbé lọ ìbáyìí. Akànní ni o. Akànní ọmọ ìyá túwọ́. Òun ni ó sùn ni kò jí mọ́ kọ́ ló ń ṣàánú wa nílùú yìí ni o. Òkú mẹ́wàá láàrin ọ̀sẹ̀ kan irú àdánwò wo rèé báyìí. Kọ́ ló ń gbà wá ni o nílùú yìí kọ́ ló ń gbà wá mórí iná bàbá. Nígbà tí kí gbígbẹ́ wà lórí ìlú tí kí tútù ń wó ìbànújẹ́ ni bí májèsí bá ń tọ́jú òbí rọ̀ ọ̀hún. Àkànní ọmọ ìyá túwọ́ kọ́run dẹlẹ̀ fún. Yo. Bí ó ti mọ rínú mọ wí ẹlẹ́ ò ní gbọ́ mọ fọ́ ẹlẹ́ ò ní gbà ń gbò kúkú kẹ wá lọ́ọ́rẹ́ mo lókùnrin joyè sẹ́yìn ò mọ̀ pé ariwo sì kù lẹ́yìn ariwo. Doctor. Good afternoon. Good afternoon, doctor. How are you today? I called you. Yes. Ṣé ẹni bí ó ṣe bá ń sọ̀tọ̀ lórí fóònù báyìí bẹ́ẹ̀ la ṣe kó sínú mọ́tò mi àti àwọn èèyàn mi ṣé she's better now àbí báwo lára ẹ̀dẹ́ ṣe rí. We're giving it our best shot, but kàkà kéwé àgbọ̀ndẹ̀ kókókó ló ń lè sí ọ. You see, daddy, tí n bá ti sọ fún yín sìn, tí n bá ní pé bye o, ẹ kó gbogbo ọ̀rọ̀ mi ẹ kó dànù. Didn't I tell you people that this sickness is not normal? It's okay. Ẹ wo, ọwọ́ ayé ti wà nù eléyìí o. I'm inclined to agree with her, sir. Doctor. It's metaphysical. No, don't look at me like that. Come, let me show you something. Abẹ́rẹ́ yẹn la máa ń fún àwọn patients wa tó bá ti were restless or tó bá ti ní crisis. But ẹ bá wa gun lábẹ́rẹ́ náà. Ẹ̀yin máa ń wò ó wàhálà tó ti ń fi rẹ̀ ṣe láti bàtà ti dé bí báyìí. Ṣé abẹ́rẹ́ yìí? Negative effect abẹ́rẹ́ máa ń ní on tá bá ti fún báyìí ó máa tún fún ní more strength ni torí ẹ̀ là ń ṣe kí n fún mọ́. Ẹ̀dẹ̀ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀dẹ̀ má dá mọ́mí àti dádì láàmú ẹ ṣàánú wọn. Ẹ̀yin pẹ̀lú ọkọ mi jọ̀ọ́ ṣàánú. Ẹ fi wá lọ́kàn balẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣe ti gbọ́ ara yín máa yá lágbára Ọlọ́run bóyá kán tú wọn sílẹ̀
nítorí ara ẹ̀ ti wálẹ̀ ẹ̀ tún ẹ̀jẹ̀ kan bá wa tún. She has responded well to her sister. Let's check her. Ṣé o? Ṣé ọkọ mi? Pẹ̀lẹ́. Tókè ọ̀kín. Máa lójú bọ́ba kú ọ, máa lójú bọ́ba jẹ́. Pẹ̀lẹ́. Mo bá jẹ bá kú àtàlà lọ. Ilé ọkọ mi. Mo lọ́jà fetí kó lára ní. Fetí rí pé ọlọ́run ṣe mọ̀ pípẹ́. Ayé àkókò lọ́lẹ̀ ẹlẹ́dàá mi. Dami, ẹ̀ẹ́dẹ̀jọ́ kẹ̀kẹ́ release mi. Ewo, táwọn ọmọ mi ò bá ti understand mi. Ìdíbẹ̀ yìí lè bá mi sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ pé mo respond dáadáa. Ẹjọ́ tí mo ṣe wá yóò pè mí ẹjọ́. Ṣé o mọ nǹkan tó make wa pass through nínú ilé yìí ni? Do you know what we're going through? Every day ni mọ́mí fi ń sunkún lórí ọ̀rọ̀ ẹ̀. Daddy ń fojoojúmọ́ banújẹ́ nítorí ọ̀rọ̀ ẹ̀. Àtèmi àtàbúrò ẹ̀ náà inú wa ò dùn. Téèyàn bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ sí wọ́n máa rò pọ́n fìyà jẹ ẹ́ ni. Wàá fẹ́ ní gbádùn tó bá dọ̀la wá di nǹkan mi. What's wrong? What's wrong? Ewo, inú mi náà dùn bí mo ṣe wáyé. Tí bá mọ̀ nǹkan tó ń ṣe mí ni, ṣé màmá wòra mi kí n má fi ìyà máa jẹra mi báyìí? Okay, ẹ wò mí with my age, mo ṣe wá jẹ́ 63. Ẹ wò jáde sọ́la 300 level. I'm not happy. Ẹ̀kú ti release mi náà kẹ́wò bóyá mo máa scatter nǹkan. Ẹ try me. Jaiye, sórí gbogbo nǹkan tó ń sọ yìí o ní láti mọ bó ṣe máa ń react tí kìíní ìbá dé tán. O ní láti mọ. You have destroyed virtually everything at the sight of any liquid by wá di nǹkan mi. Sórí reason tèmi ṣe wọlé wá báyìí tí mo ṣe ní pé kí n wá bá ẹ sọ̀rọ̀ ó ṣeé ṣe káwọn ọmọ mi má lè béèrè lọ́wọ́ ẹ bóyá ó ti ní àgbàlagbà kan tó sọ̀rọ̀ sí ẹ ní àwọn àbò ṣẹ̀yàn kan kó sọ fún wa kó jẹ́ ká lọ bẹ ẹni yẹn kó lè dáríjì ẹ gbogbo ilé tó ń ṣe yìí ó ti pọ̀ jù. Èmi bóyá mo pé mo kì í ṣọmọ bẹ́ẹ̀ náà mo pé mo kì í jà mo kì í sọ̀rọ̀ sí ẹni àwọn. Tani mo wá fẹ́ ṣe tó fẹ́ sọ pé nǹkan báyìí ló fẹ́ ṣe fún mi. Tó bá ti sùn tí ó bá wá di ọ̀la tí nǹkan kan ò ṣe ẹ́ tí ó tó ń behave bó ṣe ń behave ń sìn tí ì ṣe the other reaction máa bá wọn dádì sọ̀rọ̀ pé kàn jẹ́ ká tú ẹ lẹ̀ kàn fi ẹ sílẹ̀ tí ó ti gbọ́ so sùn. Oya ètò tí ní ẹsẹ̀ mi kéwù pé mo pé mo máa sùn. Kàn tún ṣe ní ẹsẹ̀ ó tún ti fẹ́ bẹ̀rẹ̀ àbí. Ọmọ Ajílẹ̀tẹ̀. Mọ́mí wa gbogbo nǹkan tẹ́ ń sọ látara pátápátá ló yé mi àmọ́ Jaiye tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò ń ṣàjòjì wa ní school and nǹkan tó lè ń ṣe kò affect academic performance ẹ̀ ní school but màá advice pé kẹjọ kó jókòó sílẹ̀ kẹjì tọ́jú ẹ̀ dáadáa. Principal ṣé tún fẹ́ kí n máa fọwọ́ tó ń dùn mí sábẹ́ aṣọ ni mi tún gbọ́dọ̀ tanra mi mọ́ bí tọ́rọ̀ dé dúró yìí kẹ́
ara ẹ ti yá torí ẹ̀ la ṣe dá dúró nílé tó báyìí tẹ́yìn náà bá dẹ̀ wò ìdí ká máa dá dúró nílé ibẹ̀ ni younger sister ẹ̀ ló ti bá ní school ló ti fi sílẹ̀ ìyẹn ti wà university nsìn ǹjẹ́ ẹ lè believe pé for the last 2 months ló ti wà under observation nílé ẹ ṣáà mọ̀ pé kó ń pẹ́ tó yìí náà ti fi máa mú padà but a ní ká make sure pé ara ẹ ti yá dáadáa káwa náà tó máa mú bọ̀ ni ara ẹ ti yá kò sí nǹkan tó ṣe mọ́. Sherry Jayeta sorry, she's one of the best students in school. But when it comes to matters of life, properties, and security, we have to be very, very careful. Yeah, because tó tí kìíní tà sọ tó bá dé nígbà tó mo rántí ìgbà tí nǹkan yẹn tó ṣe. Not anymore, sir. Not anymore. See, I promise you, I will not destroy anything again. I promise. I'm very much okay now. And I promise Arami that I will be the best student in my set. Please, sir, just give me the last chance. Give me Paris school, please. Are you sure you're okay? I'm very sure. I'm very sure. Very sure. She's okay. She's very okay, sir. Okay. If that should be the case, lọ sí ọ̀dọ̀ Mr. Coker. Sọ fún pé mo ní kí o dá ìpadà sí class. Thank you so much, sir. Thank you. It's all right. Don't overdo it. All right, ma. She got me, sir. She took me, sir. I'm telling you, but Ọlọ́run á túbọ̀ máa bá mi bí lọ sókè. Ẹ ṣé gan ni, sir. But mommy wa, ẹ ṣe níṣẹ́ pọ̀ láti ṣe o. Sherry, inú mi máa ń dùn sí tí n bá ti rí because ó wà lára tó máa lọ represent school ní àwọn competitions tó dẹ̀ máa ń perform dáadáa. Ẹ ti rú nǹkan bẹ́ẹ̀ irú ọmọ báyìí àwọn ògo orílẹ̀-èdè ni because a talent like this should not be wasted. Adéládé gbárùkù tí wọ́n ẹ jọ̀ọ́ ẹ máa túbọ̀ máa túbọ̀ múra sí i gidi gan. Ẹ ṣé gan ni, sir. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí yín tó mọ́jú. Some people will just pretend as if they don't even see you, as if you do not even exist. Àwa náà relent lórí effort wa, but Ọlọ́run nìkan lọ́ba tó ní mímọ̀ ṣe tó tún mọ̀ ṣe. Òun ló ní ṣíṣe tó tún mọ̀ ṣe. Ìyànjú lásán làwa ń gbà. Àdúrà ta kàn ń gbà náà ni pé k'Ọlọ́run ṣàbá wa yanjú ẹ̀ ní kíákíá. Ọlọ́run á dẹ̀ bá mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run ti bá wa yanjú ẹ̀ báyìí. Mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run á yanjú. Ẹ ṣé gan ni, sir. Ta ni o à ń bọ̀ o? Àlàáfíà kò ní lé ní o. Àlàáfíà fẹ́ tó fẹ́ wọ̀ ọ́. Ẹ wọlé o. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi. Ilẹ̀. Ọ̀rẹ́ mi. Kọjọ́ mẹ́ta. Ṣé dáadáa ni? A dúpẹ́. Jókòó. Báwo wà ní dádì àti ọmọ ńkọ́? Àwọn dáàdì máa ti jáde ní tiwọn. Àwọn ọmọ yẹn wọ́n máa wà kíchìn àbí nílé mò ń kọ́ tí. Ọ̀rẹ́ mi, nígbà tí mo gbọ́rò yín ayọ̀ yìí, mo bọ́ sí yàrá, mo jó, mo bẹ́ẹ̀ dúpẹ́. Inú mi dùn, ayọ̀ mi kún. Kékeré tún wá nìyẹn. Nígbà tí mo tún wá gbọ́ pé ó tún ti padà sílé ìwé. Ayọ̀ yẹn ti pọ̀ jù. Mo ní mo gbọ́dọ̀ wá ọjọ́ kan tí mo gbọ́dọ̀ lọ fi bá ọ̀rẹ́ mi tí máa lọ fi kí. Òun náà ńkọ́? Ó wà. Ọ̀rẹ́ mi, I will not leave you to celebrate alone. I will celebrate with you. Ọ̀rẹ́ mi, kí ló dé? Yẹ kí n fi kankan wọ̀nyí. Follow me. Fọ́mi. Ẹ ká sọ. Ìyá mi.
tún leléyìí bí wọ́n sọ fún mi pé ó ti padà lọ sí skúlù ni ó ti padà ọ̀rẹ́ mi ẹni tààrà ẹ̀ báyá ló ń padà lọ skúlù á jẹ́ pé wọ́n parọ́ fún mi rèé òótọ́ ló ti padà lọ ara ẹ̀ ti yá àmúpadà sí skúlù ṣàdédé ní bíi after 2 weeks tó padà dé skúlù tán bá pè wá. Yeah! Come on! Yeah! Someone's come out! Ṣé wọ́n nìkan ní ọmọ yìí? Ṣé wọ́n nìkan ní? Imagine, kó tó mọdé ìṣe. Ṣẹ́rí, ṣẹ́mi kọ́ sà, tábà wà kẹ́pọ̀ lọ́rọ̀ ọmọ yìí. Ó máa pa á tọ́nu skul yìí o. Ẹ wò sà, mo ti sọ tipẹ́tipẹ́ ọmọ yìí ká lè kúrò ní skul yìí. Life wa ò save by. Ṣẹ́rí báyìí sí. Pàtẹ́tẹ́ yóò bá save our student kan. Ẹ wo rí yín. Ẹ sà, mo sọ fún yín pàmòdé yìí, mo sọ fún yín. Ó ní kí wọ́n bá pa ẹ́ kúrò ní skul. Oh, good. Good. Yeah. Ó ti dá o. Ó dà tẹ̀lé. Ẹ wò kó tó máa ń ṣe. Kí lélẹ̀? God. Oh. Kí lélẹ̀? Principal. Principal. Ma. Kí ló ṣẹlẹ̀? Ọmọ yín ó la nǹkan mọ́ mi lórí látàrí wípé mo bá ọmọ yín wí. Lórí nǹkan tó ṣe ó jẹ́ kí gbogbo student lọ tán ló bá attack mi. Màá gbé yín lọ sí hospital allotted but ẹ kọ́kọ́ bá mi gbé náà. Ẹ bá mi fún. Ẹ bẹ̀rẹ̀ fún àtọ̀ what a pity. Èyí pọ̀. Ó ṣe fún ọ Láyínká. Arítẹnimọ̀ wí. Ìwọ tó jẹ́ wípé wàá pàdánù àwọn èrè mẹ́tẹ̀ẹ̀ta tó wà lọ́wọ́ ẹ̀ ní wákàtí mẹ́ta sígbà tí a wà yìí. Wọ́n ń retí ẹ ńlé. Ọ̀rẹ́ mi. Èmi ló ń bá wí. Kò lè jẹ́wọ́. Ìwọ bíi báwo? Ṣé ó lè pè ẹ́ lórúkọ yìí? Hello yín, ṣé àti débi tá ẹ lọ ni? Ẹ jọ̀ọ́ ṣé bá wọn rí fóònù wọn ni? Rárá. Èmi ni mọ́mì wọn. Accident. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Dádé, ìyàlẹ́nu ńlá gbà ló jẹ́ fún mi nígbà tó ní pé kí n wá sílé yín. Ìwọ tó yẹ pé tí bá ti sọ fún yín pé mo fẹ́ mọlé ẹ o, mo fẹ́ ṣe gbá o, ṣe ló máa ń yọ bọ́rọ̀. I'm really so happy. Well, torí pé kò sí anybody lélẹ̀ ni ẹ̀ẹ̀kan tó pè mí yẹn torí ẹ̀ mo ṣe ní kó máa bọ̀. Àbúrò mi ti lọ school, dáadé àti mọ́mí dẹ̀ ti jáde. Ṣòro èmi àti security man yẹn nìkan láwa around. Wọ́n mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ nsìn. You just feel at home, enjoy ara ẹ̀. Jẹ́ kí mi fi yẹn lọ change ká lè jọ lọ síbi tí ìyá fẹ́ lọ. Alright, mọ́mí ńkọ́? She's fine. Okay, bóyá tí a bá ti kúrò mi dáná ẹ̀ ká fẹ́ kan dandan. Okay. Alright, mo ń bọ̀. Má pè é. Ẹ káàsán. Àǹtí ẹ káàsán.
ló máa ṣe wọ́n mọ́ ìgbà wọn lọ? Kí ló máa ṣe wọ́n mọ́? Ìwọ máa ní báyìí náà. Kí ló máa ṣe ẹ náà? Kí ló máa ṣe ẹ náà? Jai. Ọ̀rúnmìlà ní òye àbíkú gbọ́dọ̀ kúdà èèlò òjijì ńlá lọ́wọ́ nìní ojú ọpọ́ ọ̀run súkàtì díàmọ́tẹ̀ pọ́ òrìṣà níjọ́ tí ń lọ sí gògìrì dúró ó yakọ lórúkọ òkúta kọ ọ̀gbáyérásí lórúkọ èjì ògbè ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí làbá lè gbìn kọ́rọ̀ pẹ̀sẹ̀ ẹ̀rọ fọ̀kì rógùn gbóná kọ́rọ̀ pẹ̀sẹ̀ àtòjò àtẹ̀rùn ìlú olúwẹ̀rìkì gbóná kọ́rọ̀ bẹ́ẹ̀ kára rẹ̀ wálẹ̀ kẹ́rẹ́kẹ́sẹ́ níṣẹ́ láwùjọ òwú tìjí mèrè yìí níṣẹ́ láwùjọ àwọn ọ̀bọ èyí tí mo wí lónìí kárọ̀ ọ̀rọ̀ mọ́ wo mi wò ojúlọ̀rọ̀ wà. ìyá wa ẹ bùkún o. sá. ẹ ti jẹ́ ọpẹ́ jù. à ń gbé kiri náà ni. wọ́n yọjú wọ ọmọdé yìí ni. àwọn wo. àwọn ìyá mi ajídàgọ̀rọ̀ ara wọ́n pè ní kí ló dé tẹ́ jẹ́ gbé. she's an adult a lè ní kó má pick phone ẹ. má wí bẹ́ẹ̀ mọ́ òréré ayé ló wò òréré ò ní jìnnà kọ́mọ nípẹ̀kun ojú mi ní kẹwò òréré ò ní jìnnà kọ́mọ nípẹ̀kun. ọmọdé yìí ẹ ti jẹ́ ọpẹ́ kẹ́ tó gbé wá yín ó ti wọ́ lára àmọ́ bó ti wà ó ti gbádùn o èmi mo wí bẹ́ẹ̀ fún yín èmi ọmọ òní máa ṣoògùn ọ̀la máa ṣoògùn ọ̀tún la máa dógùn o bó bá dijọ́ mẹ́rin òní kálárúgbó parúgbó rẹ̀ mọ̀ràn bàbá mi gbòde èmi gbẹngbẹlẹ kú orí omi ìtàkùn tí fọ́ni lẹ́gbẹ̀ẹ́ lẹ́ẹ̀mejì. èmi náà wò bẹ́ẹ̀ pé yọ̀dà pé ara rẹ̀ ti balẹ̀ díẹ̀. ara rẹ̀ ti balẹ̀. Yeah, am I too anxious? She wants to get better. I think you're right. This is not the longest I've seen. Ẹ wálé. Kí lẹ wí? Mo ní ojú ẹ kójú ẹ wálé náà la. Ara rẹ̀ ti balẹ̀. Ok, ṣé a lè máa mú lọ lẹ́gbàá yàrá? Ẹ tí ì lè gbé lọ. Bẹ́ẹ̀ ni yóò lọ́jọ́ mẹ́rìnlá gbáko lọ́dọ̀ àwọn ìyá mi adídàgọ̀rọ̀ ara bọ́bá wá dijọ́ kẹẹ̀ẹ́dógún kẹ wá gbé nǹkan yín. Bẹ́ẹ̀ ni 14 days ago ni ó lò ń bí. ẹ ṣe gan ni bàbá. Ẹ ṣeun. ẹ mú oore tẹ ṣe fún wa. Kú ọ̀rọ̀ ọmọ. ẹ ṣe. ẹ má sunkún abiyamọ kú ọ̀rọ̀ ọmọ kí n pọ́ lẹ́gùn n ò sáà gbé ẹ mówó wá èèyàn kan ò ní wo wárápá kó gbowó èèyàn kan ò ní wo wèrè kó gbẹ̀jẹ́ béèyàn bá wo wèrè tó bá gbẹ̀jẹ́ bọ́ pẹ́ títí agánigàn gbọmọ sí lọ́wọ́ ọrú wọn. òun ò kí ń ṣe wèrè o. yìí tí wọ́n ń ṣe yìí kọ́. sá. yìí tí ń ṣe yìí kọ́. inú kí lẹ pè é sí yẹn gángan. orígínà wèrè ní pọ́nbélé. kí ló ní pé kí wọ́n ṣe mí báyìí. Sit down, jẹ́ ká sọ̀rọ̀. mi ò need láti jókòó kí ló ní kí wá ṣe níbí. At least the last time tèmi àti ẹ ríra kò síjà láàrin wa náà tí ẹ ṣe obey order mi kó jókòó. wo má fi nù mí mo mọ̀ ń jẹ́ o èmi ni wọ́n dé trap fún ṣé bí àwọn tó sọ wípé tíyàn bá rí olówó tó bá wá rí irú èèyàn ọmọ wọn bíi tiẹ̀ báyìí ó yẹ kéèyàn sá fún wọn. Mọ́mí, tí n bá sọ kankan fún yín ẹ ní believe. Kí ni? Haven't you noticed that people are avoiding us in the neighborhood? Wọ́n ti fẹ́ ní nǹkan kan bá wa ṣe at all. Wọ́n ti ṣe fẹ́yìn náà àbí? Wọ́n ti ṣe dáadáa. Mọ́mí, wọ́n ti ṣe fún mi dáadáa. In fact, mine happened to be in school. Ṣebí one of my classmates ni ó ṣe mí. Làwa méjì jọ fẹ́ bára wa jà. The next thing tí máa gbọ́ báyìí, warning ni. Wọ́n wọ̀n ẹ pé kí ni? Èmi kọ́ ni wọ́n wọ̀n.
wọ́n wọ̀n ẹni tí mo bá jà pé kó má bá mi jà o pé wèrè wà nínú fámìlì wa tí bá bù jẹ báyìí pé ṣe ni wèrè máa ràn. Inú fámìlì wọn ni wèrè máa wà. I really felt so embarrassed. Ìyẹn mà kéré, ó kéré gan. All my friends mi ò rí wọn mọ́. Even my girlfriend, she decided not to see me again. It's like a mental illness sí ojú gbogbo wọn. Mi ò lè rìn dáadáa mọ́. Ẹni tí n bá sọ̀rọ̀, tí n bá rẹ́rìn, ó dàbí pé mo sick lójú àwọn èèyàn. Mọ́mí ẹ̀dẹ̀ mọ nǹkan tó cause kíni yìí o. Jayé ló cause ẹ o. Ṣó yẹ kí ẹ̀yin náà kẹ́ tún máa bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ rádaràda bẹ́ẹ̀ káàkiri ìgboro ayé ni. Jayé ló cause kíni. Jayé ló cause kíni. Mo dẹ̀ mọ nǹkan tó ń ṣe wọ́n tiẹ̀. Ọkọ ìyàwó tí girlfriend ẹ yẹn ló dùn ẹ́ jù bẹ́ẹ̀ àbí. Mọ́mí ìyẹn nìkan kọ́ ló ń dùn mí bọ́tà. Ní ọ̀rọ̀ girlfriend ẹ ló ń dùn ẹ́. You people should realize that it is not your sister's fault. Òun náà mọ̀ ṣe rò pé òun pé kó máa ṣẹlẹ̀ síbẹ̀ ni. Kí ni tá à ń sọ yìí náà ó ti di tìjú sóun náà lára. But ìgbàgbọ́ mi ni pé tó bá fi máa padà wọnú ilé wa lágbára Ọlọ́run ìrìn ayọ̀ la máa rìn. Ọlọ́run á ti bá wa mú lára dá. Àmín. Àmín. Ti ṣàlékún àlàáfíà fún. Àmín. Ṣé ẹ gbọ́ láti ọ̀dọ̀ rẹ yín mọ́mí òye? Màmú kí ló ṣe? Àwọn ọmọ wọn ti kú. So ẹ gbọ́. Dúró. Ọmọ àbí àwọn ọmọ? Àwọn ọmọ wọn mẹ́tẹ̀ẹ̀ta ti kú. That's a terrible one. Ìdí tí mi ìdẹ̀ ṣe fẹ́ kọ́mọ yìí sọ̀rọ̀ níjọ́ yẹn rèé o. Nǹkan tí mi ò dẹ̀ ṣe fẹ́ kọ́mọ yìí sọ̀rọ̀ níjọ́ yẹn nìyí o. Every time she says something, it comes to pass. Ṣé Jayé ò ní kó bá mi báyìí? Ṣé Jayé ò ní kó mi sí wàhálà báyìí? Bóyá ká wá bí lọ gbé Jayé hàn sí. Bẹ́ẹ̀ni gbogbo ẹnu ẹ̀dà sọ́hùn gbogbo ló fẹ́ gbé lọ. Kò ń ṣe bí kọ́ ló wà ń sìn tó wà yẹn ni. Kò ń ṣe bí kọ́ ló wà ń sìn. Ṣé Jayé ò ní jẹ́ kán mú mi lájẹ? Ẹ gbà mí kẹ̀. Báwo ni mo ṣe fẹ́ prove innocence mi nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? How do I absolve myself? But this is bad. Ọmọ Àjílẹ̀tẹ̀. Ọmọ Àjílẹ̀tẹ̀. Ilé ìpọ̀ o. Ọmọ mẹ́ta lọ́jọ́ kan ṣoṣo. Ọlọ́run a máa tó ẹṣẹ́ o. Ọlọ́run a bá wa dáwọ́ ọdún dúró. Ẹ ṣe sùúrù náà ni. Ẹ máa pẹ̀lẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ èèyàn bí yìí o. Oníṣẹ́ yìí ti jẹ́ Lisa, I'm what you are called to confirm. You are your daughter. Ọmọ mẹ́ta ni jọ̀wọ́. Àdúgbò. Ẹni bá pa mí lọ́mọ mẹ́ta ti jọ̀wọ́. Wọ́n ní ẹ̀wẹ̀ ọ̀. Ọlọ́run mi Ọlọ́run ò ní jẹ́ sáré láwùjọ. Mi ò bá ṣe bá dọ́dẹ̀ mi pẹ̀lú ẹ̀. Mo ti ẹ̀rí ọ̀rẹ́ kò sẹ́ni tí nǹkan báyìí dùn mọ́ nínú. Rábà. You don't stand by and see you get afflicted. Kò sẹ́ni tí wọ́n lè dùn mọ́ nínú pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí ẹ. Call me back your daughter. Killing my 3 children. Ẹ wá wo wá bí mi ò gbà fẹ́. You will kill me too. Ọ̀ní gbà. Ó máa pa mí. Ayé má máa sọ̀rọ̀ báyìí mọ́. Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí? Ìwọ náà ṣàmọ̀rù condition tọmọ yìí wà. Kẹ́dẹ̀ máa wo ọmọ yìí kò mọ nǹkan tó ń sọ, ìwọ náà mọ̀ náà. Ọmọ tá à ń sọ yìí madam ṣẹ́rí kó tó di pé nǹkan tó ń ṣe ìkọlù ó láìkí arábìnrin tó jókòó tó jọ rẹ̀ mi ó nífẹ̀ẹ́ ju èmi tí mo jẹ́ ìyá ẹ̀ lọ. It is not love that made her to kill my children. Kí ló kù ọ̀rẹ́ mi, kí ló kù? Kò lè o. Máa gbọ́ kò lè. Èmi rè é. Ẹ wá pẹ̀lú tó kí ló tún kù fún mi. Àdúgbò. Wọ́n ti dé o. Ìyọ̀ ní sùúrù ní sùúrù. Àwọn afọ̀fọ̀ ní sùúrù ẹ̀ yọ oyin ní sùúrù ọlọ́wọ́ bá jọ ìyá mi ní sùúrù ní sùúrù. Ẹ káàbọ̀.
Ajali, how are you? Darling. Jai. Káàbọ̀ ilé ọkọ mi. Ẹ kú ilé o. Well, I don't know go. Adúpẹ́ lọ́dọ̀ lọ. Wo Dádé ìwọ ẹ̀gbọ́n ẹ̀. Àti wà àbúrò ẹ̀ ṣe ti rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí gbogbo wa parapọ̀ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ká dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ bàbá tọ́lọ́run gba ara ẹ̀ ṣiṣẹ́ ìyanu yìí. Sísítà yín ti padà délé o. Kò sí nǹkan kan mọ́ o. That's my daughter o. Ọlọ́run ṣeun. This calls for a celebration and a thanksgiving. Yes, indeed. At least we can redeem our image in the community. Ipe ìdílé aláyọ̀ àtàlàáfíà ni ìdílé wa. Ìdílé aláyọ̀ ni o. Ìdílé aláyọ̀ ni ìdílé mi. Sweetheart. O fún ní preference drink tó fẹ́ ṣé omi ni kó mú wá ní àbí mineral àbí. Kọ́kọ́ fẹ́ shower náà. Kí ni wọ́n láyọ̀ ti jẹ́ kí ni wọ́n láyọ̀ ti jẹ́. Ó fẹ́ ṣọ́ra, ẹ̀yẹ́ kò lọ ṣọ́ra, àti mí ṣáwà nù yàrá ẹ̀yẹ. The Iron Lady herself. Bẹ́ẹ̀ Jerry. So ṣé gbogbo owó ta ní kí o pín fún àwọn obìnrin tó wà lábẹ́ ó wà accurate ó lọ dẹ́rẹ́. My honorable ẹ̀rọ fòfó ṣe ní òjèdá ó yẹ kẹ́ tí mo mí kódà ibi tẹ́ ẹ̀ rán mi mo jẹ́ jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tó yẹ kí n rí gbogbo wọn ni mo ti rí pápá àwọn ladies tó tiẹ̀ wà lọ́dọ̀ mi yẹn ẹ má jẹun tán gbogbo wọn náà dẹ̀ ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ mo fẹ́ kẹ́ lọ fi ọkàn balẹ̀ ṣe ra àwọn other party yòókù yẹn my honorable wọ́n kàn ń ṣeré ọwọ́ ni. My Iron Lady bẹ́ẹ̀ Jerry mo jẹ́ yẹn náà. That's good. My honorable mo dẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún yín o. Ṣé ò lé o. Ṣé dẹ̀ rí ọ̀rọ̀ yẹn tí n bá sọ fún yín mi ì mọ bó ṣe máa gbà lára yín. Gbé kalẹ̀ wọ́n ní kò sí bí ọ̀rọ̀ ṣe fẹ́ le tó ká fi ọ̀bẹ bù sí méjì wọ́n láti gbé kalẹ̀ náà ní jágbọ́. wọ́n sì pé mo jẹ́ kan nínú àwọn mẹ́mbà pátì yìí. ó yẹ kẹ́ mọ̀ pé ní fámílì yín èmi ni mo jẹ́ ẹni tó close mọ́ yín jù. Iron Lady, you're almost part of. You are actually my family. Nípa ọ̀rọ̀ Jayé ni o. Jayé mi? Kí lójú ṣe o? Jayé ò ṣe nǹkan kan nípa nǹkan tó ń ṣe Jayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni o. Mi ò dẹ̀ ní fẹ́ káwọn opponent wa kán wá lọ lò yẹn against wa tán bá lọ mọ̀. Iron Lady, orí ẹ̀ sọ. Ṣé nǹkan tó fàtà náà ṣe ń ṣe ní ọ̀rọ̀ abẹ́lẹ̀ náà nìyẹn? Àfi káwọn politicians ẹgbẹ́ wa náà kó gbọ́n ni tó àmọ́ ó ṣe máa rí. Ó lè mú sí kó máa fi threaten wa. So a fẹ́ kó wà on the low. Ẹ wo my honorable ìyẹn kọ́ ni issue. Ṣé rí àmọ́ nítorí ẹ̀yẹn à ń tì mọ́lé yẹn kò sọ̀rọ̀ mi yẹn o mi ní parọ́ fún yín my honorable àìsàn tó dẹ̀ ń sábọ́ yadé gbogbo ẹlọ́ya wa ló jọ ń ṣe o. Ọ̀hún tí lè rí yẹn sọ kí wàá ní pàtó kan ọkọ̀ tó fẹ́ fà mí. Ṣé rí mo ní pásítọ̀ kan pásítọ̀ yẹn dẹ̀ good kan Ọlọ́run fi ọwọ́ ẹ̀ báyìí ó ń ti àti ọwọ́ ẹ̀ jẹ́wọ́ agbára yìí ṣe rí pásítọ̀ yìí bó ṣe ń tú bẹ́ẹ̀ ló ń dè ó dẹ̀ tún já ìdè tí àwọn ẹni òkùnkùn tí wọ́n so pọ̀ kò sí nǹkan tí pásítọ̀ yóò kì í ṣe. mo fẹ́ lè sọ wípé lẹ́yìn Jésù òun ló tún kàn tó ń jí òkú dìde. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run my honorable tí ẹ bá lè gbà kí ẹ jẹ́ ká gbé Jayé lọ sí ọ̀dọ̀ pásítọ̀ yìí mo ní ìgbàgbọ́ wípé ara Jayé máa yá gbogbo nǹkan tó ń ṣe Jayé yẹn ó máa di àfihẹ́yìn báyìí tí eégún fi aṣọ ni. Are you sure? Ó dá ẹ lójú. Honorable yẹ kẹ́ ẹ mọ̀ mi. Are you sure?
alàgbà bàtí ṣe lọ láti fi kan síbi kan nìyẹn o gbogbo nǹkan tó dẹ̀ wà ní káwé mi àtọkọ mi láti ṣe láti lè rí pààrọ̀ ọmọ ìyá gbogbo ẹ̀ láti gbìyànjú kò bọ́ sí. ṣé wàá rí ibi tá a gbé lọ láàsì is the worst of all the places tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kìíní ìbá ti sọ wò ṣe rí tábà ti dìímú tá dàmí sí lójú ṣe gbogbo ẹ̀ ó máa calm down within tó bá pẹ́ jù láyé 1 or 2 days at most a week ẹ̀yin náà ẹ wo bóyá ṣe rí sí ẹ wo bó ṣe rí. ẹjọ́ ẹgbà bí ẹ rà mí kalẹ̀ aṣọ ẹjọ́ ṣáàbì. ní agbára Ọlọ́run ẹ ó jèrè ọmọ yìí. àmín àmín. bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà wàhálà yín kò ní já sásán ni. àmín. mi ò mọ àwọn bí tẹ́ ẹ ti rìn mi ò mọ bí tẹ́ ẹ ti lọ ṣùgbọ́n mo fi dá yín lójú wípé orí òkè tí ẹ gbé ìránṣẹ́ yìí wá yìí Ọlọ́run aláṣepé ló wà lórí òkè á dẹ̀ ṣe ọ̀rọ̀ yín láṣepé ǹjẹ́ nígbàgbọ́ máa. mo nígbàgbọ́. Bíbélì wípé bí àwa bá ní ìgbàgbọ́ bí hóró mustadi àwa yóò pàṣẹ fún òkè kó ṣí ní ìdí. ẹ wo obìnrin onísun ẹ̀jẹ̀ nínú Bíbélì ọdún 12 ló fi ń rìn káàkiri Jésù ò fojú rí ìṣẹ́ tí aṣọ rẹ̀ nìkan ló gbámú. Bíbélì sọ wípé ìsun ẹ̀jẹ̀ ọdún 12 dákẹ́ ní ìṣẹ́jú yẹn. orí ìwòsàn mo fẹ́ kẹ́ máa fi ìgbàgbọ́ wí tẹ̀lé ni Ọlọ́run tó ṣe tí obìnrin yẹn Ọlọ́run tó ṣe tí obìnrin yẹn ó máa ṣe tí wọ́n ṣe láṣẹ pé a ṣe tí ọmọ mi láṣẹ pé ẹ sọ pé ara ọmọ yìí ti yá. ara ọmọ mi ti yá. ẹ sọ wípé gbogbo ẹ̀mí burúkú tó ń bàjá yìí ó ti jáde lọ. gbogbo ẹ̀mí burúkú tó ń bá ọmọ mi jà yìí ti jáde lọ. ẹ sọ wípé nínú ìdè tá a dé yìí Ọlọ́run kò tú sílẹ̀. nínú ìdè tá a dé yìí ẹ jẹ́ gbàgbà orúkọ Jésù agbára ẹ̀jẹ̀ Jésù bàbá mi àti Ọlọ́run mi aláṣepé iṣẹ́ ọba tí ń ṣe tirẹ̀ láṣepé mo fẹ́ kẹ́ ẹ náwó ìwòsàn yín sórí ìránṣẹ́ yìí ìdè tá a dé mayanaka pọ́líàsì ń dà á bóyá ó yá gba ìtúsílẹ̀ ìdàmọ́nìkà Jésù Olúwa wa. àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Mi ìgbàgbọ́ yóò ti. ọ̀tọ̀ ó ti kún. ẹ má sunkún. ẹ má sunkún. ṣẹ́rí tá a bá ti fi gbàgbọ́ bá Jésù rìn ṣẹ́rí ní àjò náà rìn ayọ̀dá máa fi parí ẹ̀. Freedom! BBB! Freedom! BBB! Freedom! Ẹ ṣé gan, inú mi dùn. Fún àpèjọ yìí, tí n bá ní kí n ṣínú ìwò fún yín ẹ̀yin náà ni àjẹbọ́ṣe tó rèé. Ṣé rí àpèjọ yìí kì í ṣe àpèjọ àwọn olórí burúkú àwọn olórí rẹ́ẹ̀dì abẹ́kọ̀ọ́ àpèjọ ìlọsíwájú ṣé rí pátì wa kì í ṣe pátì kékeré rárá ẹ dẹ̀ mọ̀ pé táwọn èèyàn máa ń gbọ́ PPP wọ́n mọ̀ pé àwọn èèyàn kàdìkàdì àwọn èèyàn ńlá ní bẹ́ẹ̀ abẹ́kọ̀ọ́. ó lè ká fowó sowọ́pọ̀ kàdé kọ́ríwọ́ tójú kan náà. kàdé sọ bá ṣe máa ní ìlọsíwájú bá ṣe máa bí pátì wa PPP wọ́n ṣe máa borí ní upcoming election. Yàtọ̀ sí yẹn wọ́n tún ní àṣẹ ráńpẹ́ kékeré kan kan wá fi ṣe flẹ́jọ̀. Bẹ́ẹ̀ni adẹ̀gbọ́dọ̀ wà hard working. Níṣẹ́ mi. Very well. Mo kí gbogbo wa. PPP. Freedom! PPP. Freedom! PPP. Freedom! Ẹ ṣé mo dúpẹ́ àwọn Yorùbá ni wọ́n pa lówe kí lọ nárìbù wa ń dààmú fún wọ́n ní fàárí nìpa ìyẹ́sì ní gẹ̀gẹ̀ ẹni Ọlọ́run bá fún Ọlọ́run mọ́ gbà á ẹ̀rẹ́ wa tọ́lọ́run ò fún Ọlọ́run mọ́ fún wa wọ́n ní ká tó kí ọmọ ká tó yin ọmọ ó dàbọ̀ ọjà àbọ̀jà ń bọ̀ gbogbo àlárí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ as an elder for this party èmi náà tún ní elder fún constituency mi ẹ wo mo ti gbìyànjú o mo ti ṣe iṣẹ́ ribiribi bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó wà lẹ́yìn mi mo sì mọ̀ pé bẹ́ẹ̀ náà àádọ́ sọ gbogbo àádọ́ jọ ṣe ẹ já fọkànbalẹ̀ ẹ má wọ́wọ́ election tí ń bọ̀ pẹ̀lú àṣì Ọlọ́run àwa là á borí.
ẹ wo inú mi dùn gan pé ìpàdé ìwáyé lálẹ́ yìí torí kíni gbogbo aláǹgbá ló dàkú délẹ̀ àwọn kan wà tó jẹ́ pé wọ́n wá spy wa ni o wọ́n fẹ́ mọ nǹkan tá a fẹ́ sọ bíbáyìí lálẹ́ yìí wọ́n á padà cross lọ party mi wọ́n á betray wa ni. òótọ́ ọ̀rọ̀ lẹ sọ àwọn kan wà ń bí lóòótọ́ tó jẹ́ pé dẹmọ ni wọ́n tẹ̀ bá gbọ́ dẹmọ mo wà dẹmọ mo wà bó rọ́jú mi ò rọ́kàn mi dẹmọ mo wà. This is a party of honourable members. Abi, àwọn dignified members ló wà ní party náà. Kò yẹ ká máa ṣe irú kan tẹ̀ ṣe yìí náà. Okay, ó yé mi. Ẹ má wọrí. Wọ́n ní ebi kì í wọnú kọ́rọ̀ mi wọbẹ̀. Abẹ́ẹ̀kọ́, mo ti ṣe àṣẹ kékeré kan. Ẹ kọ́ fi ẹ̀tẹ́nu náà ká tó wá progress next. Tí Gbádébọ̀ bá joyè, gbogbo wa ló máa pé. Tí Gbádébọ̀ bá joyè, gbogbo wa ló máa pé. Ṣé ẹ ti serve àwọn drink center? Bẹ́ẹ̀ni, àti serve wọn ní beer, so dáàdì ní kí lọ kó wine wá nínú ilé. Okay, nǹkan tí mo fẹ́ ṣe ń sìn ni pé màá gbé 2 crates of ọkọ mi ò ní bẹ́ẹ̀ pẹ̀lú ọkọ mi. Ṣé o fẹ́ mú nǹkan tó ní? Tẹ̀lé méje lọ sẹ́jọ́ bọ́ta. Madam, but ẹ̀yin náà ẹ kò kú o ṣé iṣẹ́ ìyanu òṣèlè ń bẹ̀ yẹn mọ́ ni tẹ́fi lọ́mọ́ ọmọ yẹn kúrò ń bẹ̀. Iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ ń bẹ̀. Iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ because she almost killed the poor man. Yes, ìṣe ni wọ́n ránṣẹ́ pé wá wọ́n fóònù wa ìgbà tá a débẹ̀ nǹkan tí mo rí. ìgbọ́ ọmọ yìí tí bá bọ́ nínú ilé mi ò ní ṣe pásítọ̀ mọ́ ọlọ́mọdé níṣẹ́ ọwọ́ tí mo kọ́ mo níṣẹ́ ọwọ́ tí mo kọ́ ọlọ́run tó sọ pé dáàdì wèrè dáàdì wèrè. alàgbà kí ló ṣẹlẹ̀. mọ́mì wèrè. mọ́mì ò ní wèrè lọ́kọ̀. èèyàn burúkú ni yín o. ẹ̀yin lẹ gbé ọmọ yìí wájọ́ tẹ gbé wá ẹ bá ń fohùn tútù ṣàlàyé pé wèrè ẹ̀ gbọ́ngàn tún dé. ẹni wèrè ní àdí jáde mi. àjẹ mi ò mọ́mì wèrè ẹ̀yin tẹ́lẹ̀ ṣàlàyé o. tàbí bò ní.
17 years tí mo ti gbà ọ̀pá wòlíì ìyàwó jẹ mí rí ọlọ́run má fi àjẹ yín o. ẹ tó mi sílẹ̀. dáàdì ẹjọ́ ẹ bá mi tú wọn lẹ̀. aṣẹ́ ìpínlẹ̀ fún ọkọ̀ bá ṣe ọmọ yóò ní gbádùn ló. dade mo fi ọlọ́run bẹ ẹni sùn ẹ má fọkàn mi lè gba inú lórí ẹjọ ẹjẹ kan máa gbé wèrè ní ìlọ ẹgbẹ ẹ fọ sí wèrè kó sí wèrè ẹ sọ pé first class wèrè ní àrùn náà gbé wọn lọ kí n ṣe first class wèrè. Jaiye farabalẹ̀ ọkọ mi Jaiye wá ìbò ṣe báyìí fún mi náà kí ni mo ṣe fún ẹ farabalẹ̀ náà ó lè jọ mo ṣàánú dáadáa. Ọmọ AJILETE. Ọmọ AJILETE. Ọmọ AJILETE. Ọmọ AJILETE. Àbúrò àwọn mọ́tò ọ̀hún kí lẹ́yìn ó lè jáde lẹ́sìn kó sókò tó sí mọ́tò káwọn. kí ni sílẹ̀ wá lòun ṣe lára mọ́tò ìbáyìí sí ká dákú báyìí. kí ló ṣẹlẹ̀. Jaiye kò yé mi o lọ́jọ́ jáde lẹ́sìn mọ́tò ń lọ smoothly tẹ̀yà ó bẹ̀rẹ̀ sí ṣe jàgàjàgà sílẹ̀ sólídẹ̀ ló ń fọwọ́ kan mọ́tò yìí ó lòun ṣe. ẹ pé mẹkáníìkì again náà. káwọ àwọn mẹkáníìkì yìí. Hello, Sule, ìbúrọ̀ wà. Mọ́tò ní àwọn ó wà níbi ìyànà kí ló tó máa lọ dẹ́kun síbẹ̀ yẹn. Ẹ wà lọ́nà ọ̀nà kiri. Ọjọ́ kí ni jẹ́ orúkọ lẹ́yìn. Ẹgbẹ̀jọ́! Ọ̀dà ọmọ mi náà! Wọ́n lórí ẹni wèrè wá. Ẹjọ́! Wèrè wá. Ẹjọ́! Gbogbo wèrè orí ẹ̀ máa nà jáde. Àná wèrè orí ẹ̀ jáde. Wọ́n láwọn lòun bá ṣèpàdé. Ó ti já wèrè. Ìgbà tó rú. Gbogbo ẹ̀ máa nà kúrò lára ẹ̀. Sílẹ̀ dé. Ìgbẹ́ ìyẹn ní. Ìgbẹ́ ìṣá. Ìyá mi. Cool down. O ti dákẹ́. Náà rí bẹ́ẹ̀. Ó ti ṣe tá a fẹ́ kó ṣe ìrìn sí bàbá mi. Ṣé gbé ẹ lọ́sọ̀ sódò wa? Lọ́wọ́ kan. Gbé láti sẹ̀lẹ̀ ń bẹ̀rẹ̀. Bá táyé wá oní yá lọ́dọ̀ wọn mọ̀. Gbé sọ́run. Ìyá gbé bẹ́ẹ̀ jà. Ìyá gbé lónìí tó ń bẹ̀. Ìyá ò ṣe lajú sí farabalẹ̀ fún drop ẹ̀ sọ́wọ́ ẹ̀ drop ẹ̀ dánù. Ìdí kó mi lọ. Welcome, Daddy.
Welcome. Hey, sweetheart, how are you? Fine. How's your day? Fine, sir. Go. Oh, well. Mommy ò sí around, but Sister Jaiye ti dé. Ṣé bẹ́yìn àti wọn gọlẹ̀ tẹ̀ jọ jáde? Àwọn dẹ̀ ti ṣáájú yín wọlé. Daddy, what is the problem? Ṣé kò sí, Daddy? Daddy, Mommy ò sí dé. Daddy, come on. Daddy, ṣé kò sí? Daddy, kí ló ṣẹlẹ̀? Kò sí kankan. Kí ló ṣe Daddy náà? Kingo ni àbí? Kò sí problem. Mo ṣáà ti sọ fún pé ẹ mọ̀ bẹ́ẹ̀ máa bá paramilitary man sọ̀rọ̀ nulẹ̀. Daddy, bó lẹ tún lọ? Mo mọ̀ sẹ́. Ẹ̀ta, àbẹ́rẹ́ pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ nulẹ̀ ẹni tẹ́ gbé jáde fún àwọn náà tó fẹsẹ̀ ara wọn rè wá. Ẹ̀rẹ̀ fọ̀rọ̀ wa jọ pẹ́ lọ. Come on, let's go. Ọmọ Àjílété. Ó, àbí kálẹ̀ lè ṣe kí ni wọ́n yẹ kó ti sọ fún mi ẹ̀ lè ṣe. Ọmọ tó ń mẹ́ni ká lọ gẹ́jú ìbọn, ṣé mo délé mo bá ń bẹ̀ níjà? My honourable, kò yẹ bẹ́yẹn sọ̀rọ̀ yìí ó dà pé understand mi ni. Àṣẹ ń bá yín ṣiṣẹ́, iṣẹ́ tẹ gbé fún wa ṣe. Bẹ́ẹ̀ ṣe ní ká bá ń dì pẹ̀lú ẹ̀ka nù, báyìí nà tó ta sọ́sọ́ mi tó. Nǹkan tí wọ́n sọ yìí kò yé mi. Kò yé mi, I don't understand. Okay, tí ẹ bá understand máa jẹ́ kí understand nsìn. Gọ́kìn. Baba, yes ma'am, baba. Baba, ìpadàbọ̀ nínú ọ̀tá ọmọ yín pẹ̀lú gbọ́dọ̀ àwọn boys. Baba, see all my body. Inú ìsì Ọlọ́run Elédùmarè ń gbọ́, ẹ ṣáà ti rí mi. Mo ti mọ̀ lára báyìí. Ọlọ́run bá ń gbọ́. Bí mi ṣe fọmọ yẹn blow báyìí, èmi ni blow ń bà. Bí mi fún lẹ́gbàá, ẹ wo gbogbo ara mi. Ẹ kàn yín má jí ìpẹ́ sùn lálẹ́ àná bàbá mi. Ẹ máa jí láàárọ̀ yìí, ẹ kàn rí pé ti kúrú bí Portable Abẹ́òkúta. Ẹ máa fọ́ náà, ẹ mọ̀ pé èèyàn gíga ni. Tí ó bá yẹ pé mi gan jó ní jàgídíjàgan tó mu Jack Daniel ni, mo jọ́ ọmọ líle tó mu tí líle ni. Bóyá position inú pósí ni mi bá ti bá mi báyìí. Ọlọ́run ọba ń gbọ́ bọ́ ọmọ yẹn bá ṣe nà bá ṣe díù pẹ̀lú ẹ̀ tí ó bá lẹ́mi méjì àti lajú sọ́run báyìí. Ọlọ́run ọba ń gbọ́ mo ṣúọ̀ ẹ wo láì ṣe ọdún eégún see all my body bàbá mi mo fọ́ fún calculator tó ń browse o láì ṣe bẹ̀tà tí Ọlọ́run. Ó ga gan bàbá ó ga kánípàdé ara lọ lò támúdébẹ̀ báyìí gbé apá mi àti gbogbo ara mi báyìí ọ̀tọ̀ ni ò bá wà ẹ bá sọ mí di barbecue àbí. Ẹ̀yin bọ́ ẹ tẹ̀mọ́ tó tẹ̀ ń pa mí lẹ́rìn mo máa ń gbọ́ pé ẹ̀bọ̀rá wà ní mo ṣe ń kàn fún àbáyé pé ó wà ní. In fact ilé honourable ló ń gbé o ẹ̀bọ̀rá gbélé yín honourable. ara òrókùn ara òrádìyẹ ẹni yàrá lógún gbé báwo rí màá kàn ṣe lágbẹ̀ẹ́. Okay, baba. Inú mi dùn pé mo pé pàdé yìí ẹ̀dẹ̀ dá sí mi. Ṣé rí tẹ́ bá wo gbogbo house iṣẹ́ bọ́dì mo pè mo dẹ̀ mọ̀ túmọ̀ tí mo fi pè yín méjèèjì. Tẹ́ wá rí nǹkan tó ṣẹlẹ̀ nílé honourable lọ́jọ́ kìíní àná yẹn mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ torí tẹ́ bá ní ojú tí ọ̀rẹ́ mi ojú òtí mi irọ́ pátágbá ni o. Honourable my leader kí ló dé báyìí nítorí Ọlọ́run tó yẹ pé a máa rí òótọ́ ọ̀rọ̀ nílẹ̀ a ní sòótọ́ ọ̀rọ̀ irọ́ la máa pa tàbá dẹ̀ sọ̀rọ̀ tàbá fẹ́ sòótọ́ ọ̀rọ̀ wọ́n máa ní irọ́ o àwọn kan rẹ o bó orí inú mi bí òrọ́ kan mi kìíní kan ní ká wò níjọ́ yẹn à ń sọ̀rọ̀ ni woman iron lady yẹn ló sọ pé ewu ẹ̀wọ̀n níjọ́ ibi ní ṣe bí mi fẹ́ fọ́ ògbómọ lórí ẹ̀ máa fọ́ orí ẹ̀ akú dànù àmọ́ títorí sí là ṣe ń wò but gbogbo ilẹ̀ mọ̀ wípé ó ní tí honourable tó tọwọ́ bọ̀ tọ́mọ ẹ̀ fi ṣe gángan.
ẹ mọ̀ bẹ́ẹ̀. ó máa ń bá mi rìn gan ó máa ń bá mi fẹ̀mí rìn o honestly torí ẹ̀ la ṣe láìka ara wa seriously ohun tí mo fẹ́ sọ ló sọ yìí my leader ẹ̀jẹ̀ àti bí wò ṣe rí àwọn opponent wa tí wọ́n bá gbọ́ pé a nírú ìṣòro tá a ní nínú party wa òun náà máa fi enter wa wọ́n á fi counter wa bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ ni by that a lè lose election yìí one time a máa lose tá a bá lọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ ká lọ lose ni o ẹ máa wá gbọ́ tó bá wá yánsìn ẹ sọ pé àwọn kìíní yẹn ni àwọn tó ń ṣe kìíní ni o ẹ máa fi ẹ náà ṣe mọ̀ kìíní ẹ kò sẹ́ni tí ò ń dùn nígbà election ọjọ́ sí àwọn tá a ṣiṣẹ́ fún yín rẹ mo mọ tí mo fi ṣe nínú iṣẹ́ wa yìí mo mọ ohun tí mò ń sọ o mo mọ ohun tí mò ń sọ ẹ máa ṣe báyìí ṣé ó tọ́ sí yẹn lẹ́nu ìyẹn ti bí ló bẹ́ẹ̀ fi sọ̀rọ̀ níjẹ́ ìwé pàṣẹ kìíní kọ́ èmi ṣé mo náà ṣe a máa lọ lé aláfa máa lọ bọ́ ọ̀tọ́ lọ́yọ̀ọ́ máa lọ sí Ilé Ifẹ̀ lọ́dọ̀ màmá wòlíì bàbá lọ ṣe gbogbo àwọn agbébọn ṣe gbogbo ẹ̀ fún pátì ẹ rò bóyá àwọn wíìnì lásán ni kò easy ẹ bèrè lọ́wọ́ ìyá nọ́ọ̀sì ẹ mọ bẹ́rẹ̀ tí mo gbà kí tó máa lọ sí gbogbo àwọn ibi tí mo lọ ẹ kò easy. ìyẹn náà parí pé òun lóògùn. yẹ lẹ́nu tèmi ọ̀rọ̀ kẹsẹ̀ ohun tí mò ń sọ. ọ̀rọ̀ yín yé mi dáadáa o. that means ẹ like party honourable gangan lẹ like. ẹ ṣe sọ̀rọ̀ ni. na now talk my leader. straight. my leader ẹ yọ honourable straight. jẹ́rí yorùbá sọ̀rọ̀ kan pé tójò bá pa ayé kọ rẹ gbogbo apáta lè yíjọ́ pa o. my leader èmi ò kì í ṣe jí Okechukwu olórúkọ tèmi o mi ń ṣe jí o. honourable ẹ jẹ́ kí èmi kankan yé yín mi ò rìn nínú òjò tí ó bá yẹ pé èèyàn lè fẹ́ gbọ́ èmi ò rìn nínú òjò rárá. báyìí nǹkan tí mo fẹ́ fi lé fún yín ni pé igi yóò da ayọ̀ kó ná igi kejì ò da ayọ̀ kó ná iná yẹn máa parun. tó bá yẹ àwọn máa rí ìtọ́ dá. irú kí lè lè gan sẹ́. Why has she refused to get better? wọ́n ní ìrètí pípẹ́ ó máa ń mú ọkàn ṣàárẹ̀ this is beyond ọkàn in fact ó ti travel lọ sí gbogbo every part of her body ló fi ń ṣàárẹ̀ kò tẹ̀ wá èmi ò understand eléyìí mọ́ báyìí. mi ò mọ̀ pé ọ̀gán máa sọ bẹ́ẹ̀ náà torí pé mọ́mí wa ń jókòó ni mo ṣe rọra ń pẹ́nu sọ̀rọ̀ ilé ti kọjá agbára wa náà ó ti pọ̀ jù díẹ̀ náà ló máa kó pa pásítọ̀ yẹn wọ́n ló fọ́ bàbá oníbàbá lórí ní sá. can imagine. ilé ti pọ̀ jù ilé ti pọ̀ jù ta la ṣe àbóhùn ló ṣẹ̀yàn ni sá nìyẹn. Rama. Gajiba o. Mo wá kẹ́ mọ́. Mọ́mí ó ti tó náà ó ti tó náà. Mo fẹ́ rí ẹni mà. Mo ń bọ̀. Ṣé rí nǹkan tí mo bá wá kò ń ṣe nǹkan tí mo lè sọ ní community bẹ́ẹ̀. If we are more than this, màá lè express feelings mi mà. Daddy. Sisi. Excuse me. Thank you, ma, for this opportunity you gave me. Sherry, ma, mo rí akitiyan yín àti ìgbìyànjú yín lórí Sister Jaiye. Ṣé dẹ̀ mọ̀ ọ̀rọ̀ Yorùbá? Wọ́n ní nǹkan tọ́wọ́n bá pé èèyàn sí, èèyàn gbọ́dọ̀ máa gbẹ́nu sí i. Wọ́n dẹ̀ ní ojúlàgbà máa ń yá, àgbà ń yá ẹnu. So lèmi náà wá wò pé ṣé nǹkan dẹ̀ máa bàjẹ́ lọ báyìí ni? Ṣé nǹkan máa bàjẹ́ lọ báyìí ni? I now took some responsibility upon myself to do some findings. Mommy, ọ̀rọ̀ bọ́ngbà tí mo débẹ̀. What did you ask us to do? Mo mú ẹsẹ̀ kan bọ́ta. Bolo àfi kejì sí. Ẹnu géètì nígbà tí mo lọ ma as a security man ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ lọ tán tilétilé bẹ́ẹ̀ yẹn náà. So ìgbà tí mo ṣáà débẹ̀ ọ̀rọ̀ pọ̀. Kí ni wọ́n wá sọ ń bẹ̀ o? Wọ́n ní ipò, ọlá, àlàáfíà, owó. Ipe tán bá fẹ́ kó nbi tán gbé, that means pé
tán bá fẹ́ uproot ara wọn kúrò níbi tán wà gangan nílé ọ̀dọ̀ tiwọn tán fẹ́ relocate wá sí ọ̀dọ̀ ẹlòmíì láti máa bá ẹni yẹn gbé. ọ̀rọ̀ yẹn yé mọ́ ìpè nídìílé yẹn ẹnìkan gbọ́dọ̀ máa fi ara gbà ọ̀rọ̀ yẹn ò tí yé mà bí ìgbà téèyàn fẹ́ ṣe ẹmọ burú di change tó fẹ́ change nǹkan mọ́yàn lọ́wọ́ ṣe gbogbo syndrome táwa ń sọ yìí kò kọjá nù lé ma kò yẹ yín kò kọjá nù lé yìí mọ́mí rẹ́rẹ́ rún. wọ́n ti lu àǹtí Jayé o wọ́n ti lò wọ́n ti pẹ́ wàhálà wà o. mọ́mí mọ́mí ti lọ in transition ó ti yé wọn. mọ́mí àwọn ń lọ kaná. mi ò fẹ́ paint ẹ bad rárá níwájú anybody torí pé tó bá bójú ó bá mu èmi náà dẹ̀ mọ̀ yẹn bọ́ tó dẹ̀ mọ̀ mí o gbogbo nǹkan ni mo gbàgbádé bọ̀ gbogbo nǹkan dẹ̀ ni mo lè fi báyàn ṣeré láyé mi ò lè fi àwọn ọmọ mi báyàn ṣeré. ìyá Dade gbogbo tó ń sọ yóò yé mi I can't understand what exactly are you trying to say. I'm trying to say kọ́ I'm telling you as a matter of fact that whatever you have used my daughter for just go back there lẹ́rọ̀ and tell them to release her lẹ́rọ̀ ni o lẹ́rọ̀ ni o. bàbá you know kí ló ń insinuate náà ṣé kí mi lọ lu ọmọ mi ọmọ tèmi bí nínú mi fún kankan. yes ìwọ ni yes ìwọ ni Gbádébọ̀ ìwọ ló lówó tán tí ò ní tẹ́lọ́rùn tówó tó ní ò tẹ́lọ́rùn tó ń lé ipò mú kiri yes now àbí mo lè ti gbọ́ from a very reliable source wọ́n lẹ́yìn politicians wọ́n lẹ́yìn kí n fojú lásán ṣe wọ́n lè máa tẹ́ǹdì ṣáà ni wọ́n lè máa lu nǹkan kan ṣáà ni ẹ̀ ń ṣe lójú lásán ibi tó bá dé ọmọ mi mọ́ lọ túlẹ̀ Gbádébọ̀ lọ tú ọmọ mi sílẹ̀ kan tó gbóhùn èmi pẹ̀lú ẹ mo sọ mo bẹ sọ ní tèmi pẹ̀lú ẹ torí ìfẹ́ tó ṣì wà láàrin wa o rọra bá mi fi ọmọ mi sílẹ̀ ìyá Tade ṣé bójú ẹ̀dọ̀ ló ṣe ìgbà tí mo sá káàkiri sákòkè sásọdọ̀ nípa health ọmọdé she's also my daughter too you know. she's your daughter ẹ máa pẹ̀lẹ́ wà bọ́mọ she's your daughter ó máa ń sọ fún mi ó ń sọ fún mi ẹ pẹ̀lẹ́ wà bọ́mọ ṣé wọ́n máa ń kọ́ sórí ni I've used my daughter for ṣé wọ́n máa ń kọ́ sórí ni. Gbádébọ̀ má tì mí o Gbádébọ̀ má tì mí o má tì mí o torí tó bá tì mí I will just go out there and call a press conference and tell the entire media of this country what you have done, in fact of the world, what you have done with our daughter. Ìyá Tade, you're taking this too far. You're taking it too far. Oh, mi ní take it too far. Kí ni mo tiẹ̀ tún bá sọ fún un? Nǹkan tó bá fọmọ mi ṣe, mo mọ̀ pé ó máa wà nínú yàrá ìmọ̀ mi. Nǹkan tó bá fọmọ mi ṣe wá sọ fún mi. Kí ló ń bọ̀ gan? Yàrá rẹ̀. Mo wá ibi tó gbé gbá sí ni o. Ibi tó gbé gbá sí ni mo wá ṣàkólọ. Ọ̀rọ̀ náà fún mi. Ibi tó gbé gbá sí ni mo wá. Kí ló? Gbogbo nínú lórí bí lórí paru. Kí ni mo tiẹ̀? Àwọn wọn lọ́wọ́ àwọn míì wọ́n máa ń foyín kẹ́ máa fi sára rìn. Fún protection ẹ máa ń fi sára. Stop it! Kí ló ń wá káàkiri gan-an? Ìyá Dade, ṣé tó máa tẹ̀ sọ fún ẹ̀ta pé èmi mo wà lẹ́yìn wàhálà tó ṣọmọ wa? Ṣé kò yẹ kó jẹ́rìí mi ni? Wọ́n gbogbo lọ́sẹ̀ tó ṣe yóò dá náà. Gbogbo lọ́sẹ̀ sọ ni mo ṣe. Try and understand. Kí ni sílẹ̀ jọ? Bẹ́ẹ̀. Ok, mi ò sọ̀rọ̀ mọ́ dàbọ̀. Ọlọ́pọ̀ ti escape. Ọlọ́pọ̀ escape àbí. Ok, ilé lápò tí ń jókòó dédì. Ó máa padà wá bá mi nígbà yẹn last náà ni.
stupid. Oboyori, a ní kẹ́ máa gẹrun, èwo wọ́n ṣe kọ́ ọ́dẹ̀ wá sí school. Oboyori, ṣé gẹ́ẹ̀ o lè bí lọ́mọ? Ẹ̀dẹ̀ tó jọ rìn, ẹni tó lè bí lọ́mọ, ojú ò tẹ́ at all. O repeat. Akọ̀ ṣáà ń promote ẹni on trial, every time. Hey, Mr. Bolu. Fuck. You again? So this is the third time somebody might repeat class. No more. Òṣìṣẹ́ when to bash your end. Look, wait. How old are you now? To my age. Lè sọ̀rọ̀ ni. No problem. Sorry, school yìí ló máa wà tí ọkọ ẹ máa fi wá dànù ẹ. Kò sí problem. Má ṣòṣì káàkiri. Idiot. Come on, I kúrò níwájú mi jàre. Oboyori, múra dáadáa. Ó dàbí Yashidi ma. Ẹ tún lórí ọmọ ní fìlà o. What a waste. Kí ló rí jàre ọ̀rẹ́ mi? Mo máa tún rántí ọ̀rọ̀ ọmọjàyé yẹn mà ní. She was so brilliant. In fact, ó máa ń ya èmi gan lẹ́nu pé níbo lọmọdé ti rúru ọpọlọ tó wà lórí ẹ̀. Gẹ́gẹ́ brilliant gan. Ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan tó bẹ̀rẹ̀ ajá jẹ́ òun ní bí ìbéèrè tó máa ń ṣe yẹn. Òun ló fi fọ́ everything lójú. Mo ti wá gbọ́ pé wọ́n ní gbogbo ibi tí wọ́n gbé lọ wọ́n ní spiritual problem lọ ní. Kí ló ń jẹ́ spiritual problem? Kò ń ṣe any spiritual problem. Ó dà pé mo ti gbọ́ latest news. Èwo tún ni latest o? Bàbá ọmọ yẹn òun ni ayé tó wà nínú life ọmọ yẹn. Bàbá ẹ̀ ló lò. Mr. Bolu, irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí náà? Báyìí kọ́ gbọ́n nǹkan tó ń sọ. Kí ni tó bá ń bọ̀ kí n má dákẹ́? What I'm telling you is confirmed. Jókòó síbẹ̀ kọ́ máa tọ̀ ẹ́. Wait, are you sure about this? Mr. David, I am very sure of what I'm saying. Ṣé wọ́n ti Malam tó bẹ̀rẹ̀ wọ́n bá tàn gba excursion àwọn ọmọ yẹn? Oh, Malam tó wà ní Side Junction lé wọn yẹn. Ṣé wọ́n ti Malam yẹn? Òun gangan ó sọ fún mi kí bàbá gẹ́ ẹ̀ ló lò. Bàbá ẹ̀ ló lò? Bẹ́ẹ̀ni. Inú máa jin o. Ara ilé o. Ṣé aláìkòwò gan lù yìí? Bàbá ẹ̀ ló lò. Òun ló lọ mọ́ ẹ̀. Ọmọ Ajílẹ̀tẹ̀. Ọmọ Ajílẹ̀tẹ̀. Ọmọ Ajílẹ̀tẹ̀. Ṣé àwọn ẹ̀gbọ́n àtàbúrò ò sí ní láti wá fún ọ lóúnjẹ? Ṣé obìnrin púpọ̀ pé oúnjẹ yẹn pẹ́ díẹ̀? No, mọ́mí ńkọ́. Òun náà jáde láti lọ ra àwọn kọ́kọ́ lè. Ó jáde láìsí ni. Gbogbo ẹ̀. Jojo, can release me, please. Even if it is just this room, mo ní bọ́ síta. Wọ́n náà mọ̀ nǹkan tá à ń fight against now. Tí máa tú ẹ sílẹ̀ ní ìsìn tí wàá tún wà ní mood ẹ̀ sí mi ò lágbára láti fi dè é mọ́lẹ̀. Mo ní scatter anything. Tó bá ti wà bẹ́tà àtọ̀ ẹ̀ ní ó ṣe wàhálà kò ṣàjẹun náà jẹun náà kò gbé ìtàgára so you can have some strength. Jẹun. That's my girl. You're good. Bá ń ṣe é. Ó jẹ́ Jamilaya. Yóò ṣàjẹun. Cinema Sherry as a security man nínú ilé tó dẹ̀ wà very reliable, hardworking,
vibrant. Sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ àbí kí n padà wá gbọ́ ni. Ìgbà tí mo clean gbogbo inú ilé ìtàn mo ní láti kó gbogbo trash yẹn lọ sínú bin ní backyard ọ̀dọ̀ mi. Ìgbà tí màá débẹ̀ mo bá discover nǹkankan. Kí ló discover? Ohun rí ma. Tó bá discover nǹkan nínú bin ṣebí bin ẹ̀yìn kùlé lọ́dọ̀ tiẹ̀. Actually kò kàn yín lóòótọ́ ó dẹ̀ tún kàn yín. Kọ́kọ́ náà má yẹ kéèyàn rí ẹ̀wọ̀n he ni mà mi ò lo nǹkan tó jọ bẹ́ẹ̀ mo á wò pé ta ló lè wá sọ̀rọ̀ nǹkan báyìí wọ́n dẹ̀ ti lo nǹkan tó wà ń bẹ̀ wọ́n pe ta ni àpéku àpáyán àpá mosquito wọ́n gbà ta ló lè sọ̀rọ̀ kìíní síbẹ̀ wọ́n á ní pé kí n kọ́ fi wọ̀nyí náà. Kí lélẹ̀? Kí lélẹ̀? Poison yẹn ma ìgò poison yẹn. Ìwọ tẹ kọ́ ló lò. Èmi gẹ́gẹ́ ni mo fẹ́ fi ṣe. Nínú bin ẹlẹ́yìn kùlé. Ibẹ̀ mo ti rí ma. Ma ṣé kí n tẹ̀lé yín ma. Ma mo rò kó bọ́ wẹ̀rẹ̀. ṣé problem kan bá wà mo wà lẹ́yìn mi ma ẹ pè mí ma. Gbadebo, ta ló ní kíní? Èmi mo ní. Èmi náà dẹ̀ lórí nǹkan tó wà nú ẹ̀. Nǹkan tó wà nú ẹ̀ kẹ̀? No. Tell me what I'm thinking is not true. Tell me it's not. What are you thinking? Kí ló ń rò? What about the content inside it? Ṣé yẹn? Má ti fi ṣe nǹkan tó ọmọkùnrin yẹn kó ṣe látijọ́ yìí o. Ṣùgbọ́n sísè kó dúró sílẹ̀ kó máa pariwo ó jẹ́ yọ fún ẹ̀ jáde kó pe àwọn tó máa gbé òkú ẹ̀ jáde lọ sí. Ṣùgbọ́n bẹ́ẹ̀. Gbadebo. Ọkùnrin ti pa mí ìkà ní ẹ̀ o, ìkà ní ẹ̀ o. Àníkẹ́ ọkọ mi, kí ló ṣẹlẹ̀? Ọkọ mi, Àníkẹ́, pẹ̀lẹ́, what happened? Why is this? What happened, my darling? Who did this to you? Please calm down. Calm down, my love. Calm down. What? Ìwọ ọmọkùnrin ó tún tẹ̀lé mi wọnú yàrá ìwà láyé àdúrú gbogbo tó ti ṣe. Pẹ̀lẹ́ ọkọ mi, calm down. Wọ́n ló ṣe. Gbadebo, okùn tó dé fàpàrọ̀ mi, àgìlìtì ló mú. Ipa tó pàrókò olúwèrè mi, ara ni mo fi san. Bá a bá ní ká mú ni, ọ̀la là á mú. Ẹnu lẹ̀sẹ̀ fi ń pèkúrò ojú ọ̀nà. Nígbà tó mọ̀ pé dáàdì wa ṣì láàbùrò, wọ́n ṣì láwọn ẹ̀gbọ́n. Àwọn ni wọ́n ní finance nǹkan tó bá ti sọ pé ká ṣe náà la máa ṣe. A lè dá nǹkan kan ṣe. Mo ti pẹ́ jù ní. Mo ti pẹ́ jù ní. Àpẹẹrẹ dáàdì ló jẹ́ ìlú ojú sí. Ẹ ra sà. Ẹ ká o sà. Ṣé o ṣe? Dáàdì wa kú láàárọ̀ yìí. Kódà ọ̀kan kan kígbe wá látọjú oorun lálẹ́ àná ni. Wọ́n tiẹ̀ ti gbókùn lọ sí mọ́ṣúárì gan báyìí sá. Ṣé wọ́n sì kì ní àbí báwo? Mo sì kì í. Ọjọ́ lọ́sùn lálẹ́ àná yìí. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo pátá débẹ̀ wọ́n ń lura wọn. Ibi tá a ti ń dùn wọn dáàdì bá dákẹ́. Ẹjọ́ ẹ má bínú ó bà mí lójijì ni ẹjọ́ torí bí tẹmọ kọ́ tí máa sọ níṣẹ́ wáyé ẹ wò ẹ má bínú máa padà wá rọ̀lẹ́. Ṣé sá? Ló pa ilé fún ọ ṣé sùúrù ló ṣàtìlẹ́yìn sọ̀rọ̀ látàárọ̀. Tọ́mi yìí ni kò sí ìbáyìí náà. Gbadé. Àjàdí. Èmi ni ọ̀rẹ́ mi. Ó máa tọ́jú mẹ́ta kẹ. Ọjọ́ mẹ́ta àbọ́jọ́ gbọgbọrọ àmọ́ ò mà ṣe dẹ̀ ó kú káàtó. Àjàdí kí ẹ ṣẹ́bi ẹ̀mí náà. Ibẹ̀ kò sẹ́ni tá a bí tí ò ní rí wí ọjọ́ òòlù tí wàá rí aláwo gangan.
Àjàdí. Ó ti ṣàpèyàkọ́. Ṣá bí wọ́n ṣe rọ́ àlá yẹn fún mi nìyẹn. Wọ́n ṣe rọ́ àlá yẹn nìyẹn. Wọ́n ṣe rọ́ nìyẹn. Ìṣípayá ńlá lọ́lọ́run fẹ́ fi wọ̀n wọ́n yẹn o. Ìṣípayá ni o. Ẹ wo ẹ bá Honorable sọ̀rọ̀ kó má sọ pàlàgọ́ o. Kó má lálàgọ́ rárá. Ẹ ṣe lọ́ọ́lé. Ìlú kẹ̀. Anábó náà ń gbàdé bẹ̀. Èmi ò mọ lérí láti dọ́tọ̀ ti dé mi. Mi kò mọ̀ pé ọmọ ìlú báyìí ni wà ní mo dé lù rí. Ṣé bí ọmọ ìlú kan náà lè yàn àti Honorable? Wọ́n sọ bẹ́ẹ̀. Honorable kò yé lọ. Ẹ̀rọ̀sà. Ẹ̀rọ̀kú olùsọ́kò òjé kó. Ẹ̀rọ̀sà. Lálẹ́ béèrè o. Bàbá, dojú yín mọ̀mọ́ ni. Àgbà ti ń dé. Gbádébọ̀. Gbádébọ̀ ti wó mẹ́. Ti abúlé náà ni. Àbí Gbádébọ̀ ọlá ò ní pẹ̀kun. Èmi náà nìyẹn. Bàbá, Ifá tẹjúmọ́ mi owó mi rè èjì kókó owó rí. Ifá ti tẹjúmọ́ akápò rẹ̀ gbọ́ngbọ́ngbọ́n. Ìyá wa rè. Ìyá nù ni. Ìyá. Ìyá wa. Ẹ gbà rọ gbà fọwọ́lé. Ìyá wa rè. Bàbá, èwo ni kò yé mi ìyá wa wo ọmọ tèmi lélẹ́yìí èmi wá lé kó wá mọ́lé nì. Kò yé ọ ní ìyá wa ní. Alárònù àmọ́ ọtún dẹ́dẹ́dẹ́dẹ́ bí àrò ọmọ olóró bàǹbà ọ̀rọ̀ bàǹbà ìwà bàǹbà tí múnú gba arúmọlẹ̀ dùn ọmọ olóró mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tọ́lá dẹ ìníyàn jẹ́mọ̀ dẹ èyí tọ́lá bàbà èyí ń lọ lọ́bà èyí tó lòjé ṣé ní tòkú jẹ́ ọmọ òjé ń pe tó jẹ́ máa rọ́ ti bí òjò ìyá ẹ káàbọ̀ ẹ kú lé wíwá o. ẹ wo ẹ wọlé ẹ má tẹ̀lé mi. ẹ káàbọ̀ láti bọ̀ ǹdẹ́ wọ́n máa dùn kúlẹ̀ wọ́n máa tàyè sọ̀rọ̀. What is this? Kínú ìyá yín lẹ ń wò yìí ìyá aláró ló sùn lẹ yìí o ìyá aláró ọmọ àró dẹdẹdẹdẹ bí àró oṣù dẹdẹdẹdẹ bí òjò ọmọ àbí ṣòkòtò gbóṣù mẹ́fà lẹ aláró ṣe bí aláró gbọ́dọ̀ rẹ ṣòkòtò gbọ́dọ̀ sọnù bẹ́ẹ̀ lọmọ olóòṣà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìkíní àró dẹdẹ ìkejì àró bàbà ìkẹta àròjì èyí tó ròjì iná ní òjé ń pe èyí tó ròjì ṣé bóun ní tòkú ló jẹ́ ọmọ òjé ń pe tó jẹ́ ọmọ aráàtìwẹ bí òjò ìyá àwọn ọmọ yín ló dé yìí. Bàbá, oríkì kan náà tẹ kìmí ń ta ń sìn lẹ́ ń kìyà. Ìyá yín nù bẹ́ẹ̀ ni òun larúgbó tó kù nílé yín òun ní tulẹ̀ fún ìlú òun sì ní bọ odò ajílété tùlí fi tùbà tìlú fi tùsẹ tẹkù máa ké bí eku tẹyà ké bí ẹyẹ tẹyà ké bí èèyàn àgbàdé kò sí ní tágbà ò lè gbà lọ́wọ́ ẹni àgbà ó ti sọ ìyá dẹni tí ò lágbára mọ́ kò wá lè tulẹ̀ fún ìlú mọ́
ní ìlú fi dàbí ẹni dàrú tí gbogbo ẹ̀ dojúrú. eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, èèyàn náà sì fọhùn bí èèyàn. ṣùgbọ́n ṣá nígbà tó ó lọ tó bọ̀, ìyá fúnra rẹ̀ wá ní ká bóun wá ọmọbìnrin nínú àwọn ọmọ òun tó jọ òun bí ìmúmú, òun lòun ó gbé ipò náà fún. ìyá tún jẹ́ kó yé wa pé àpẹẹrẹ tá a rí lára ọmọ náà ni pé omi ọmọ dà láàmú. lára àwọn ọmọ tẹ́yìn bí èwo lomi ń dà láàmú nù wọn. ìyá aláró àwọn ọmọ yín ni ẹ dé ìbáyìí ẹ wúre fún wọn kádùá ọgbà èmi mọ̀ pọ́jọ́ òní ọjọ́ ọ̀dùnnú yín ni tẹ́ ẹ fẹ́ ló délẹ̀. ìyá aláró ẹ ṣàdúrà. akọjẹ bàbá wo ó dàbí pé ìyá aláró ti gbé burúgàjà o. alẹ́lẹ́lẹ́ àwo lọ. ẹ má ti kú ojú òpó dí. àfòrèmọ̀jò kú ẹnu sàǹsọ̀fọ̀. what. ohun tá à ń fohùn àwo sọ òun ni wípé ìyá yín ti kú. báyìí ti wọlé báyìí ìyá gbẹ̀mí mi. But why? We just came in. Why? Ó ṣe jẹ́ bàtà dẹ́nsì náà máa kú. Kí ló kú fún? Sẹ́yìn náà mọ̀ pé ni ọba sọ lẹ́nu sápò ìyàkọ́ ni ẹ lọ láti yọ ọdún ìyá ẹ̀wẹ̀ yín wò ìyá ìdúró dè yín títí kò gbúrò yín ìyá tiẹ̀ wá fojú rí yín lónìí ọwọ́ adákẹ́ sọ yẹ kó tún láriwo lọ. tọ́ba mọ̀ wọ́n lọ́dọ̀ wọn bó ti ṣe tá ẹ̀ mọ́lé àwọn akọ mọ́lé nìyà tọ́ba mọ́lé láti gbogbo báyẹn ni àwọn apá ti wá sílẹ̀ tẹ́pọ́ bí wàhálà tó. Mama kọ̀dákẹ́ kú sí i o kọ̀dákẹ́ kú sí i o. ẹwẹ̀ rákẹ́ sáwàlágún lọ́bẹ̀ ni ohun tọ́tàn kọ́ yìí o ìyá tó kú ìyá aláró òkú ìlú ni ẹ ti ìyá kọ́dákẹ́ náà káwọ́ wọ bá ti ṣe náà kí ló dé. ìtàkùn àwọn erin dá fẹ́rin erin lọ sókè àlọ́ ìtàkùn tó ní kérin má gòkè àlọ́ kọ́ fá òun àtẹ̀yìn lọ́jọ́ ń lọ orí mi ò jọ tẹ́nikẹ́ni ìfùwàsí mi ó jọ tèèyàn kéèyàn igbó ológbò ò jọ gbó ẹyẹkẹ́yẹ adúwájágbé ó ń ṣe gbẹ̀gbẹ̀ wọn ń tẹ́ra káká ilé dìde ọ̀fẹ́ gẹ́gẹ́ dúpá fún ọ̀hún mílà ó ń lọ sí gbódùjà àgbé nífà ijó owó ìjọ ọmọ ọ̀fẹ́ gẹ́gẹ́ àdàgbà dìde ọ̀fẹ́ gẹ́gẹ́ ewu ńlá gírébè ó pa gbogbo ẹjọ́ jẹjẹjẹ adúwá fún láktẹkùn èyí tí ń ṣe yìí èjògbè táwọn ọ̀rá ẹ̀ ti pètèpèrò kó máa tẹ́ ẹfẹnu yọ wí tèmi ẹnu yọ òrìṣà ló ń pa láòká ẹnu yọ iye orí mi o orí ọká ń jà fọ́ká orí rẹ̀ ń jà fèrè orí gúnugún ń jà fún gúnugún orí àkàlàmàgbò ń jà fún àkàlàmàgbò igúnugún jí lójúmọ́ kò rí oúnjẹ àkàlàmàgbò náà jí lójúmọ́ kò rí oúnjẹ gbogbo wọn wọ́n tọ̀ Ọ̀rúnmìlà lọ Ọ̀rúnmìlà bá fífá fún wọn ó ṣe fọ́ká ọká ńlá rí ó ṣe fèrè èrè náà ńlá rí ó ṣe pélégbèjì ọ̀kẹ́ másájà aṣọba tí ń tọ́nà yìnyín lórí oko níbi àmọ́ ológìnì rí ológìnì ajífà ń bẹ̀ níbi àìsàn àmọ́ ológìnì rí. ṣé bẹ́ẹ̀ ni o làgbóhùn ilé fa jáde ìmọ̀ bẹ́ẹ̀ ni kùtùkùtù mọ́ balẹ̀ mo rí iṣẹ́ Elédùmarè tó dé wọ́n ní ìrànṣẹ́ Elédùmarè ń pè mí ọlọ́mọ atẹ́ni wẹ́rẹ́wẹ́rẹ́ forí ságbéjì mo ní kí ló mú lọ́wọ́ tó fi ń pè mí wọ́n náà mú eku méjì olú eré lọ́wọ́ ẹja méjì abiwẹ̀ gbàdà òbídìí méjì abẹ́dọ̀ lùkélùkè mo ní òtí tó ń tágbàlagbà jí lé lórí ìjíǹjímọ̀ bẹ́ẹ̀ ni o kùtùkùtù mọ́ balẹ̀ mo rí iṣẹ́ Elédùmarè tó dé ọlọ́mọ atẹ́ni wẹ́rẹ́wẹ́rẹ́ forí ságbéjì ọ̀yá bá gbé. tó ẹni ní ìwẹ̀rí ẹmọ tòtòmbàrẹ̀ ní ìwẹ̀rí bàbàdàgbà ágẹ́mọ̀ ògún ní ìwẹ̀rí ọlọ́jà mẹ́rìndínlógún adífá fún ìwòrì níjọ́ tí ń lọ rèé ìwẹ̀rí òfún èyí tá a ṣe lẹ́nìí o kó jẹ́ o arúgbó ẹbọ ọmọ ọmọ fi o a ṣe tutù ọgbà ẹbọ màmá fi a ṣe tutù ọgbà o ìgúnnugún wọlé èdè o ó wọlé ní ọgbẹ́ tiẹ̀ ó gbọ́ ọ̀run lọ o ọ̀sìn nìkan ní sẹ́bọ̀ àrùdà o àrùdà lákẹ́ o àrùdà
lóko àrùdà lọ́la tóbi délé ọwọ́ ọ̀rọ̀ gbọ́n lọ́mọ ó gbòye o. ẹni lẹ́bọ̀ mádà abẹ́ bọ̀ lọ àṣìfín o èèmà ìṣẹ̀rìṣà kẹ́bọ̀ mádà àṣìfín o. gbìrì aró kìkì àjà gbohùngbohùn adé àfọ Ọ̀rúnmìlà nígbà tí bàbá fèkúrú rúbọ mo fèkúrú rúbọ fún ọ lónìí owó ọdọ Ajílété ké kó máa ké bí eku o kéye kó máa ké bí ẹyẹ o kó má rí dààmú mọ́ o èmi ọmọ Ajílété mo bẹ̀rẹ̀ sí ní sìn ọ́ látòní lọ o. ètùtù táwọn ṣe kàṣà ìgbà o àti mẹ́wúrẹ́ ṣẹbọ o ẹjọ́ ẹjẹ́ àti fàkùtàn sọ̀rọ̀ o àti mẹ́dìyẹ òpìpì bọ́fá kẹ́bọ̀ òfin kẹ́bọ̀ dà kódà ládé ọ̀run gúrégúré ètùtù táwọn ṣe kàṣà ìgbà o. àdúrà ti gbà. ọmọ Ajílété. ọmọ Ajílété. ọmọ Ajílété. ọmọ Ajílété. Pandemonium breaks loose. My heart bleeds out the sound of sorrow in the land. Pain in the house. Ajílété. Ogun nílé ogun lóko, ogun nílé ìgbàdo. Ẹ̀dá ilé ìtúbà vanity upon vanities. Ìmúramọ́bò asán lásán. Trouble up and trouble sorrow in the land, sorrow in the house. Oh, it's so bad, yeah. It's so bad, yeah. Ọmọ Ajílété. Oh, ọmọ Ajílété. Oh, ọmọ Ajílété.